Broda wa Alágùṣí àbí àfa wa Alágùṣí láàrin mi àti yín ṣé challenge lẹ́yìn tó jáde yìí. Oníṣẹ̀ṣe ibo ló wà nú ẹ̀sìn pé tẹ́ bá fẹ́ lọ sin òòṣà yín ẹ gbọ́dọ̀ wẹ̀ ná, ẹ gbọ́dọ̀ ṣàlùwàlá, ẹ gbọ́dọ̀ fọ ara. Ẹ̀yin kìrìsìtẹ́nì ibo ló wà nú ẹ̀sìn nínú ìwé yín pé tẹ́ bá fẹ́ lọ sin lọ́hùn ẹ gbọ́dọ̀ wẹ̀ ná. Ibo ló wà nú ẹ̀sìn yín pé mò ń challenge gbogbo yín ẹ máa mú wá o tẹ́ bá ti wo fídíò yìí mò ń challenge gbogbo yín. Ibo ló wà nú ẹ̀sìn pé tóbìnrin bá ṣe nǹkan oṣù tán kó wẹ̀. Àwa nínú ẹ̀sìn wa tóbìnrin ò bá wẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe nǹkan oṣù tán Ọlọ́run ò ní gbà wọ́n. Ibo ló wà nú ẹ̀sìn yín pé tíyàn bá fẹ́ wọnú ẹ̀sìn yín àfi kó wẹ̀ ẹ̀wẹ̀ mímọ́ spiritual bath dùkúlù Islam àwa ni bí àwa fẹ́ wọnú Islam. Challenge ìwẹ̀ ìgbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín mo kọ́kọ́ wò pé ìkan tí Alágùṣí fẹ́ gbé jáde tó fi challenge àwọn kìrìsìtẹ́nì àti oníjẹ̀ṣe mo rò bóyá ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ń bẹ̀yẹn ó máa làmì láàka kí wọ́n tó lè pèèyàn sí challenge èèyàn ti kọ́kọ́ wò pé nǹkan yìí mo ti mọ àlùdé àti àpá díẹ̀ ìgbà tí wọ́n ṣe wá gbọ́ challenge mo eléyìí ò ju challenge lọ nìbàdàn náà ẹ tún wá súnmọ́ bí ẹ wá gbọ́ dèdè ọ̀rọ̀ yín ẹni pẹ́pẹ́sẹ́ ẹ̀sìn Islam ló mọ́ jù ṣé rí ìgbà tẹ́ sọ orú ọ̀rọ̀ yẹn mo kọ́ òpẹ́ fẹ́ sọ gbogbo iṣẹ́ rere tí ànábì ti ṣe tẹ́ máa fi àlùkùránì àbí àdìtì back ẹ̀ up yẹn lọ́ máa fẹ́ òpẹ́ ẹni tó mẹ́sìn ìwà àwòkọ́ṣe gidi ló jẹ́ nítorí èèyàn tó bá mẹ́sìn wá a gbọ́dọ̀ ọkọ̀ wo ẹni tó mẹ́sìn wá láti wo irú ẹ̀sìn yẹn gangan pé ẹ̀sìn yìí Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní èèyàn tó bá máa fúnyàn láṣọ tọ̀hún ẹ̀ la máa kọ́kọ́ wò èèyàn tó mẹ́sìn wá bóyá practice ẹ̀sìn yẹn èmi wá wò pé ẹ fẹ́ wá sọ gbogbo iṣẹ́ ribiribi tí ànábì ti ṣe tẹ́ máa dẹ̀ máa mú proof wá to my surprise ẹ wá sọ pé èèyàn kan wẹ̀lẹ̀ ẹ gbọ́dọ̀ wẹ̀wẹ̀ mẹ́ta ẹ gbọ́dọ̀ ṣe àlùwàlá kẹ́ tó lè bọ́ Ọlọ́run sọ̀rọ̀ wọn ò gbé Alágùṣí disappoint mi o Elédùmarè Alágùṣí disappoint mi okay Alágùṣí èmi náà ti wá create ẹ̀sìn kan sí o tó bá yẹ pé kéèyàn máa bọ́jú kéèyàn máa fọ ara kéèyàn máa fọ ìwò mú lẹ́yìn fi expect pé èèyàn mọ́ o láti lọ bá Ọlọ́run Elédùmarè sọ̀rọ̀ o èmi gan ti wá create ẹ̀sìn sìn ẹ níní láti fọ imú yín ẹ gbọ́dọ̀ wẹ̀ látòkè délẹ̀ ni ẹ máa ṣanra yín ni ẹ tún máa fi ọṣẹ gbó dáadáa kẹ́tù lè lọ bá Ọlọ́run sọ̀rọ̀ ṣẹ́rí menstruation yẹn a máa kọ́ lọ sọ́dọ̀ doctor kọ́kọ́ gbéhùnbù obìnrin mò ń bá wí ọmọ gbéhùnbù tó ń produce ẹ̀jẹ̀ yẹn monthly ọmọ gbé kúrò torí yẹn ni analysis yẹn lẹ́yìn fi mọ̀ wípé èèyàn mọ́ wájú Elédùmarè ṣẹ́rí tí ń kì í ṣẹ́rí at times àwọn mùsùlùmí lẹ́yìn rí yẹn o àwọn tó fẹ́ challenge o ṣẹ́rí tí bá rí mùsùlùmí gbà mí tó bá sọ pé fẹ́ challenge báyìí èmi personally máa lọ sùn ni torí mo mọ̀ wípé at the end of the day kò ní sí nǹkan tangible tí wọ́n fẹ́ sọ nǹkan tó máa sọ báyìí máa wò mi ò ní láti ronú jìnnà nǹkan tó yẹ kó tó challenge tó lọ fà tó yẹ pé tí bá wò pé kò yẹ kí sáré ṣe fídíò èèyàn drop fídíò ní 1 hour ago mo sáré ṣe fídíò tó kò pẹ́ ara ṣé ìyẹn challenge nǹkan tẹ́mi fa èèyàn tó bá gbọ́ èmi àti yín ẹ kọ́kọ́ play fídíò yín síwájú kẹ wá play fídíò mi tẹ̀lé or kẹ play fídíò no ẹ̀yin lẹ́kọ́ mọ́rọ̀ jáde torí kò possible kéèyàn máa gbọ́ fídíò yín kó tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ tèmi torí ẹ̀yin lẹ́kọ́ ṣe fídíò ẹ̀yin lẹ́tọ́ challenge Elédùmarè ò ṣe bẹ́ẹ̀ ń ronú èèyàn lè máa wẹ̀ látọjọ́ yìí kó bá Elédùmarè sọ̀rọ̀ kó dẹ̀ dá lóhùn èèyàn lè tọrọ nǹkan lọ́wọ́ Elédùmarè kó dá lóhùn àti omi àti ara téèyàn fi fọ omi téèyàn fi omi fọ àti gbogbo nǹkan tó wà lára èèyàn téèyàn máa fọ Elédùmarè ló ní gbogbo ẹ̀ so mi ò ní láti wá fọ ara mi à ń sọ̀rọ̀ okay mo fọ ara mi sìn inú mi ò mọ́ mo lọ sí mosque mo ṣàlùwàlá mo ṣe gbogbo ẹ̀ bọ́ sí ẹ̀ta tí lọ́pọ̀ mọ́ làkejì mi ó wà nínú mi ṣé mo mọ́ nìyẹn fọnú ń fọ̀ta gbọ́n nǹkan tí mo sọ fọnú ń fọ̀ta nǹkan tí Yorùbá fi máa sọ lélẹ̀ èèyàn ń wojú Elédùmarè ń wọ ọkàn Yorùbá ọ̀rọ̀ Yorùbá ni o kẹ́ mọ̀ wípé àwọn Yorùbá ti mọ̀ wípé ò bá fọ gbogbo ara ẹ tí inú ẹ̀ ò bá mọ́ kò mọ́ náà nìyẹn síwájú Elédùmarè so ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ tẹ́ bá fẹ́ throw challenge lọ́jọ́ mi ẹ máa mọ challenge tẹ́ máa throw eléyìí àwọn challenge jẹ̀kọ̀jẹ̀kọ̀ lélẹ́yìí o ẹ wo tún dàbọ̀ ẹ tún throw challenge omi ẹ wo kò ṣe ogun challenge la kéde máa dá sí o ojú òun lẹ ti jí mi o gbà tí mo ọkọ̀ pè mí ní akéde wọ́n ti throw challenge mo kọ̀ dé sáré lọ wò eléyìí ò ṣe challenge ìrì Ìbàdàn lélẹ́yìí wà.